àlàáfíà ni mo wà àwọn ọmọ tó ṣe léṣe wọn ti wà òkè so ẹ̀yin bàbá níbí náà bá tẹ́lá sọ ẹ̀jọ̀ tí tán lè tán náà. ẹ má jẹ́ kí Gani Ìgè kó tún pa ọmọ òríjínà ojúlówó ọmọ ọkọ ilẹ̀ Yorùbá bó ṣe pa Fáṣẹ̀hùn. bàbá Tinubu ẹ̀yin náà ìgbọ́mọ tinú yín àsìkò tẹ́ wà ń bẹ̀ yìí ìyá yìí pọ̀ fáwọn ọmọ Yorùbá ó yìí ti wá back to back. Said, do I think that Igbos have the right to claim equal rights in Lagos? Mi tán padé yẹn bí mi ṣe dé ìsìlábàjọ fọwọ́sowọ́pọ̀ nínú gbogbo forest wa a fẹ́ criminal kankan bẹ̀ mọ́ a nídìí wọn mọ́. ọjọ́rọ̀ Yorùbá nation bóyá ṣe náà nìyẹn tó ọkàn bọ́ sí àwọn glory tí ó yẹ kó gbà ó gbà ó ti bẹ̀ fi máa láìní ààrẹ Gani Adams ó dẹ̀ fi ṣé wọ́n lè gbàrú ẹ̀ bọ́tọ̀ lórí burúkú má ṣàǹfààní Sunday ọ̀wàlà fẹnugba nation fẹnu dáràn I send àwọn bloggers ẹ̀ in the next 15 minutes orí nǹkan tá a post yẹn wọ́n á dẹ̀ ti flood ẹ̀. The North is the problem of Nigeria. Mo embara ni. ẹ jẹ́ kó rí gbogbo wa ká lórí pípé tó bá ní àwọn nǹkan tí Tinubu ṣe tó kù díẹ̀ káàtó ẹ jẹ́ ká kàn sí àwọn tó súnmọ́ wọn ká máa jẹ́ mọ́ wọn létí wípé bàbá àkọ́tà fẹ́ lélẹ̀. Look back and look at what is happening in northern Nigeria. We have the worst level of education. The same northerner tó ń kógun já Nàìjíríà àwọn náà gbé jihadis wọlé àwọn náà finance terrorism economically àwọn náà drain Nàìjíríà. wọ́n lásọ ẹ̀jẹ̀ kì í tán lè kan náà o àwọn ọmọ OPC tí wọ́n jẹ́ ọmọ Gani Adams wọ́n mà tún ti bọ́ sórí ayélujára o níbi tí wọ́n ti ń ṣépè sọ pé Sunday ò ní ṣàṣeyọrí lórí ìgbésẹ̀ tó gbẹ́sẹ̀ lé níbi tí wọ́n ti ń pe Sunday ní ìka tí wọ́n ti sọ pé àwọn òbí tí ó bá jà nínú ẹ̀ òun náà ni Ìyèdára ti wá jáde lórí ọ̀rọ̀ tí àwọn ọmọ OPC sọ yìí Ìyèdára ti wá ké gbàjarè sí gbogbo àwọn àgbà Yorùbá àti gbogbo ọmọ Yorùbá lápapọ̀ wọ́n ní ẹ gbà wá o lọ́wọ́ Gani Adams kó má pa Sunday Igboho bó ṣe pa Fáṣẹ̀hùn Ìyèdára ti wá jáde gbayagba ó ní ẹ gbà wá o ìyẹn lọ́wọ́ Gani Adams kó má pa Sunday Igboho bó ṣe pa Fáṣẹ̀hùn nígbà náà ọ̀rọ̀ yìí òun náà ni ìyá ń pariwo lórí ayélujára ṣùgbọ́n ṣá o Sunday Igboho ti jáde ìyẹn ní ọjọ́ 28 oṣù kẹfà ọdún tá a wà nínú ẹ̀ yìí ó ní àlàáfíà ni mo wà ó ní kò sí mímì kan tí ó sì mímì ó ní lóòótọ́ ni wípé wọ́n yẹn kan nínú ọmọ iṣẹ́ òun níbọn ó ní ṣùgbọ́n àlàáfíà ló wà ó ní a ò ní dẹ̀yìn lẹ́yìn wọn o títí tá a fi lé àwọn agbésùnmọ̀mí kúrò lórí ilẹ̀ baba wa ṣùgbọ́n ṣá o kókó lárọ́ tá a lè lọ̀rọ̀ Sunday Igboho torí pé bọ́n ṣe ń tì sínú gbólóhùn tirẹ̀ sójú ọ̀nà ṣùgbọ́n ṣá o àwọn ọmọ OPC ti wá jáde lórí ayélujára ohun tó ń sọ náà ni wípé Sunday Igboho ló ń sọ̀rọ̀ sí wọn lẹ́nu ó ní káwọn má ti ṣe kankan lórí ayélujára ni pé àwọn tí Sunday rán níṣẹ́ wọn ó ti dojú ìjà kà wọ́n Ìyèdára ti wá sọ wípé àwọn olólùfẹ́ Sunday àwọn náà ń dojú ìjà kọ wọn kì í ṣe Sunday wọ́n ní Sunday ọmọ Adéyẹmọ òfìgbà kan kọlu Gani Adams rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni pé kò tọrọ àgbà lọ́dọ̀ baba Gani Adams onípò àgbà ló fi wọ́n sí nígbàkúùgbà wà ní nígbà tí wọ́n sọ pé Sunday Igboho ń claim glory wọ́n ní kí ni Gani Adams ń wò nígbà náà tí ò tètè kan lugbó bí Sunday Igboho ṣe kan lugbó lákòókò yìí Ìyèdára máa sọ̀rọ̀ tó pọ̀ ní nínú ọ̀rọ̀ ọ̀hún tẹ́ bá sì ń gbọ́rọ̀ ọ̀hún ẹ mọ̀ pé ọ̀rọ̀ akin ló máa ń jáde lẹ́nu ìyá yìí ó mọ̀ fún òǹsakin lórí ìkó tó ṣẹlẹ̀ yìí níbẹ̀ ló ti wá ṣèwádìí ẹ̀ níbi kan tí àwọn ọmọ Ìgbò ti ń sọ wípé àwọn máa gba Èkó máwọn ọmọ Yorùbá lọ́wọ́ ẹnìkan ló béèrè ìbéèrè níbẹ̀ pé táwọn lè lọ kílèmù equal right pẹ̀lú àwọn ọmọ onílẹ̀ tí wọ́n nílùú Èkó níbẹ̀ ni ẹnìkan ti dá lóhùn níbẹ̀ pé òótọ́ ni àwọn jọ nílùú Èkó ni Ìyèdára máa sọ̀rọ̀ tó pọ̀ lórí eléyìí pàápàá lórí ọmọ Yorùbá oníkìlà ń wò níta lè bá wọn dánwò nílùú wọn òun náà ń dánwò nílùú Èkó ọ̀rọ̀ pọ̀ tí Ìyèdára sọ akọni obìnrin ni o tó sì ń fọ̀rọ̀ òun sákìn bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun náà ni ìwé kan àtẹ̀jáde kan jáde níbi tán sọ pé olórí Miyetti Allah wọ́n ní ká lọ gbé arákùnrin ọ̀hún Ìyèdára mọ̀ ti ṣàfihàn rẹ̀ níbi tán ti fi hàn wá wípé àwọn lọ́tọ́nàn àwọn náà ń borílẹ̀-èdè Nàìjíríà jẹ́ àwọn tán jára ilẹ̀ Haúsá gan jáde bẹ́ẹ̀ wọ́n ní tìwé àwọn òkà ṣùgbọ́n tó bá kan bí káwọn ti fa wàhálà wọ́n láwọn náà làwọn ní àlímọ́ǹjìrí àwọn làwọn ní wàhálà tó pọ̀ àkàtọ̀ ẹ̀ka àwọn kàwé wọn ò kàwé ẹ̀wọ̀ ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ mélòó lèmi fẹ́ sọ oníròyìn lèmi o tó bá ṣe ń jábọ́ bí àpò yìí mo tún ní kí n jẹ́ kẹ́ ẹ gbọ́ ni o tọ́ ọwọ́ ajẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn wò wá tàbí tí ẹ̀yin ń gbọ́ wa bẹ́ẹ̀ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwọn ń bẹ̀ yín ni bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ bá wa dọ̀rẹ̀ káà náà ó sì bá yín dọ̀rẹ̀ ẹ wá mọ́ gbàgbé o láì tí àgọ́ pélébé kan ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tòró ní ọmọ ara yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹjá ṣe àyètò ọ̀hún àwọn ọmọ OPC ọmọ Gani Adams wọ́n ló dìgbà táwọn bá tó rẹ̀yìn Sunday Igboho tó tó dẹ̀yìn lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n Sunday Igboho ti sọ wípé igbá làápẹ́ ẹnìkan kì í pàwó gbogbo fọ́nrán ni wọ́n sì fi hàn wá ẹ̀yin ẹ sáà subscribe button síbẹ̀ ẹ̀tẹ̀ àgọ́ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kẹ̀ ẹ̀jẹ̀ ṣí ẹ̀ táwọn èèyàn mọ̀ bó ṣe ń lọ o ẹja máa bí tí ò ń bọ̀. mo kí ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi èmi ọmọ yín Sunday Igboho mo kí ẹ̀yin brọ́dà mi sísítà mi káàkiri all over the world èyí ní 28/6/2026 ọ̀pọ̀lọpọ̀ rúmọ̀ ti lọ lóríṣiríṣi ọmọ ń jẹ́ àsìkò sọ fún ẹgbẹ́ olólùfẹ́ mi káàkiri pé àlàáfíà ni mo wà àwọn ọmọ tó ṣe léṣe wọn ti wà òkè so ẹ̀yin bàbá níbí náà bá tẹ́lá sọ
ẹ̀jẹ̀ tó tán lè tán náà ó dìgbà tí gbogbo àwọn kòròrò ajínigbé tó ń dà wọ́n yẹn láàmú lórí ilẹ̀ wa tán bá kúrò tán láàtò sinmi pẹ̀lú wọn ní mo sọ bẹ́ẹ̀ fún ẹsẹ̀ ìgbẹ́. pòótọ́ lórí burúkú má ṣàǹfààní Sunday Ọ̀wàlà fẹnugba nation fẹnudáràn I send àwọn bloggers here in the next 15 minutes orí nǹkan tá a post yẹn wọ́n á dẹ̀ ti flood ẹ̀. ẹ má má jẹ́ kí Gani Ìgè kó tún pa ọmọ òríjínà ojúlówó ọmọ ọkọ ilẹ̀ Yorùbá bó ṣe pa Fáṣẹ̀hùn. Gani mà ti fi nínú ìwà àti ọ̀rọ̀ ẹnu àti ṣe ẹ̀ wípé òun ò ṣojúlówó ọmọ ọkọ wa kò sí lára wa. Gbogbo eléyìí tóun àwọn ọmọ ẹ̀ sọ kiri òun sogún dogójì òun ya òkè jábọ́ ní ìgbà tóun jẹ́ Gani òun kúrú òun ga òun jà fún ẹ̀yin ọmọ Yorùbá òun jà lórí kinní kan gbogbo ẹjọ́ wẹ́wẹ́ yẹn kò kan àwa. Ẹ bá wa fi Ìgbòho kọ́ Gani lọ́rùn kó má ṣe kíni kó má pa Ìgbòho torí ó fẹ́ pa Ìgbòho ní báyìí ó fẹ́ kí Ìgbòho tún kú bó ṣe pa bàbá Fáṣẹ̀hùn. Àwọn ọmọ Yorùbá ṣẹ̀dẹ̀ mọ̀ ẹ má jẹ́ ká kàn máa sọ wípé irọ́ ni títí tí kinní yẹn á fi ṣẹlẹ̀ káṣẹ̀ wá máa wọ ẹni tó bá ti lọ ní spare life kan síbi kankan extra life kan tá a fẹ́ fún Ìgbòho the only thing tí mo mọ̀ tá a lè ṣe ni ká rally round ẹ̀ sìn. Gbogbo ẹ̀yin àgbààgbà ẹ bá wa pé ìjókòó emergency o ká ẹ bá wa pé Gani sábẹ́ nǹkan tí gbogbo àwọn ojúlówó ọmọkọ Yorùbá bó tó mọ̀nà abúrò tá a béèrè tó rán mi sí yín lélẹ̀ wọ́n ní ká invite Gani kó fi Ìgbòho lọ́rùn sílẹ̀ kó má pa bó ṣe pa Fáṣẹ̀hùn má pa Ìgbòho bó ṣe pa Fáṣẹ̀hùn ò dẹ̀ lè rí pa iṣẹ́ tí ò nílẹ̀ rán Ìgbòho ní Ìgbòho ń ṣe nǹkan tó yẹ kí Ìgbòho ṣe òun ló ṣe ìrìn tó yẹ kó rìn ìgbésẹ̀ tó yẹ kó gbé òun lájọ rí tó ń gbé kò dẹ̀ sí irú fídíò tó máa ṣe Gani àti àwọn ọmọ OPC kò sí irú èpè tẹ́ máa ṣe fún Ìgbòho tí Ìgbòho máa dá yín lóhùn àwa ti sọ fún Ìgbòho wọn ò gbúdọ̀ dá yín lóhùn wọn ò dẹ̀ ní dá yín lóhùn títí tẹ́ ṣe dígì grave ara yín tẹ́ ṣe para yín because gbogbo àgbáyé ti wá mọ̀ pé ayé yín ti jóná ẹ ti wà frustrated Gani ti fẹ́ kú ẹ̀mí Gani ti fẹ́ pin adẹ̀ ti gbọ́nú ìròyìn wọ́n ní àwọn tó bá jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n ń láti tó bẹ́ẹ̀ ò ṣe láti wọ́n ní kí wọ́n fúnra lára ẹ̀ kó lọ sígbáwò Gani ó ní o sígbáwò kì í ṣe Ìgbòho ló máa fi rọrí Ìgbòho kọ́ ló máa fi rọrí torí Ìgbòho sọ fún ẹ pé òun fẹ́ lọ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò torí ìkan àwọn ọmọ ẹ̀ ń sìn wọ́n sọ ó ní torí Ìgbòho àwọn blogger wọ́n sọ pé Ìgbòho ló yẹ kó jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n kọ́kọ́ fi lọ ó lòun ò jẹ ìgbà tó ti sọ pé òun ò jẹ ńgbà yẹn kò jẹ́ sí kò ní interest lórí oyè yẹn máa jẹ́ lọ. yá ẹ káàsán níbi gbogbo tẹ bá ti ń gbọ́ mi àjíǹdàrú máa jẹ́ o mo kí ibà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá mo wá kí ládéládé mo kí lóyè mo wá parí ẹ mo kí ìyá mi àjíǹdàrú jẹ yá ní orí ọ̀rọ̀ tí mo bá wá ní àkókò yìí Yorùbá pọ̀rọ̀pọ̀ wọ́n sódòwe wọ́n ní oore pẹ́ àṣìírí gbàgbé ká má dé ìnàpẹ́nu ṣe rí mo fẹ́ yànnà náà kankan fún wa ní ilẹ̀ Yorùbá lénìí ipe ibà Gani Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land lógun ọ̀fẹ́ o bàbá kẹ́ẹ̀pẹ́ nínú owó àti ìlera àìkú baálé ọ̀rọ̀ ibà Gani Adams àwọn ní equilibrium nílẹ̀ Yorùbá lẹ́nìí fún àwọn agbésùmọ̀mí àwọn tó fẹ́ dalẹ̀ Yorùbá rú tó fẹ́ bà omi àlàáfíà Yorùbá jẹ́ láti ta ibà Gani Adams jẹ́ equilibrium wọ́n dúró gẹ́gẹ́ bí alátakò fáwọn tó fẹ́ bà ilẹ̀ Yorùbá jẹ́ láti inú ilé tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ mọ̀ lẹ́nìí nítorí wípé gbogbo nǹkan tí Sunday orofẹnugba nation ń ṣe gbogbo nǹkan tó pé fẹ́ máa lo àpàṣẹ wàá fẹ́ máa lo pé kò fi nǹkan nílé gbélé àbí nǹkan kan ó ti wá lo cyber bullying ó ti fi bully everybody gbogbo àwọn groups yẹn tí most of them wọ́n ti succumb ipe táwọn bá jáde táwọn bá ń takò pé báwo ni máa ń ṣe lè máa ṣe báyìí wọ́n á tàgì àwọn pé ìlara ẹ̀ làwọn lò bíi tí wọ́n táwọn káàmpù Ìgbòho ń lò sí àti àwọn olórí burúkú ọmọ Yorùbá kan tí wọ́n ń lò nísìn. ok báwo ló ṣe wá jẹ́ wípé táwa bá ṣe nǹkan nínú OPC tá a ṣe festival tá a ṣe anything a máa post nǹkan wa jẹ́jẹ́ láì provoke anybody wọ́n máa sọ̀rọ̀ bá Gani Adams kọ́ lóyún Ààrẹ Ọ̀nà Kakanfò àbí nǹkan kan ṣo ta ló lè gbarú ẹ̀ ẹ fi ṣírò ara yín. mo á fẹ́ kí ẹ̀yin bàbá wa tẹni mí tí bàbá mi ọ̀kẹ́rẹ́ bá dé ẹ bá ń bá wọn sọ̀rọ̀ gbogbo àwọn ọba ìpínlẹ̀ Ògùn pátá bẹ́ẹ̀ òkè Ògùn pátápátá bẹ́ẹ̀ látòrí bàbá wa sẹ́yìn
lọ pátápátá káàkiri ń bí ẹ bá kàn ṣèpàdé kàn fọwọ́ ti àwọn ọ̀dọ́ lẹ́yìn ni o ẹ̀ẹ̀kan yìí ká pa ogun Fúlàní ajínigbé torí pé àwọn baba Samson wọ́n ti sọ̀pọ̀lọpọ̀ sẹ́ baba Sapa gbogbo wọn baba wa Tóògùn wọ́n ti sọ̀pọ̀lọpọ̀ sẹ́ bọ̀ tí àwọn ọ̀dọ́ mi tán bá dé yẹn bẹ́ẹ̀ mi ṣe dé sítábàjọ fọwọ́sowọ́pọ̀ nínú gbogbo forest wa àfẹ́ kírímìnà kankan bẹ̀ mọ́ nídìí wọn mọ́ kódà bàbá bá Yorùbá nu kí inú forest kí ló ń ṣe mbẹ̀ máa bá ń gbòòrò kó àwọn gbé náà kí lè ṣe nu forest so anybody tá a bá bá nu forest ohun tó jẹ́ ìbáraẹ̀kọ́ fara mọ́ ni bẹ́ẹ̀ bá ń pẹ́ ń yọ ńgbà tí wọ́n ń tà ń bá wọn fa ń parapá náà bá a ṣe ń ṣe wọ́n tún ń jí ṣe títí tá a fi rí pa àrùn wọn tán. pàkó gbọ́sùtì inú ẹlẹ́gàn ni ó bàjẹ́ kí ló ń ṣe yín kí lẹ̀ ń gbé kí lẹ̀ gbé jẹ́ mọ́wọ́ ẹ wá ṣe gbogbo yẹn àwádẹ wo gbogbo láti ìgbà ọ̀rọ̀ Yorùbá nation bóyá ṣe náà nìyẹn tó kàn bọ́ sí àwọn glory tí ó yẹ kó gbà ó gbà ó ti bẹ̀ fi máa láìní ààrẹ Gani Adams ó dẹ̀ fi ṣé wọ́n lè gbàrú ẹ̀ irú nǹkan tó ti sákàtà OPC àti ibà Gani Adams ṣé wọ́n lè gbà nínú ìdá mẹ́wàá kán pín ìdá kan kán pín sí mẹ́wàá ṣé wọ́n lè gbàdá kan nínú ẹ̀ àti gbogbo ẹ̀yin ibẹ̀ òbílẹ̀ jẹ́ ilẹ̀ Yorùbá tó máa padà fètú ẹ̀jẹ̀ ń ṣètùtù lẹ̀ gbẹ̀yìn ni ṣé lè gbàrú ẹ̀ ẹ wá ń sọ pé wá ń yẹ pé ìlara orí burúkú wo ẹ̀yin àtọ̀lé òṣì ẹ̀yin òpònú ẹ̀ní jèrè ẹ̀yin àtọ̀lé ayélujára yìí wọ́n ń ṣe lára ta ni. without provoking you guys dẹ̀ mọ̀ pé nǹkan tí Igboho ń tà ti ṣe gbogbo irú ibi tí wọ́n ti máa ń lo àwọn apàṣẹ àwọn tó jẹ́ pé wọ́n máa pàṣẹ kónílé gbélé táwọn bá gbélé ṣe báyìí fún wọn òun ló fẹ́ so ó wò pé ta ló lè checkmate òun ó mọ̀ pé ibà Gani Adams ni so he is trying to cyberbully ibà Gani Adams and the OPC láti succumb but táwọn míì bá lè succumb not we ẹ̀kíní fold kò ní yẹ olórí burúkú ọmọ yóò ní fúrọ̀ rírùn kí ló dé ọ̀dà kí gbogbo ọmọ Yorùbá lè mọ̀ pé wọ́n mọ̀ fẹ́ provoke OPC kan lè máa sọ pé wọ́n ń lò la they know they want to àwọn òde provoke àgbéṣẹ́ ran yín ni àgbéṣẹ́ ran yín àwọn ń ṣe àwọn tó ń lo social media láti fi bully yan láti fi ṣe create content láti fi tara ẹ 50,000 kìíní security kìíní fún òṣèlú ló fẹ́ lò wọ́n fún náà bó bá ṣe ní òṣèlú bó bá ṣe ní akọ strength sí ni àwọn olóṣèlú ṣe máa gbowó fún that is what is working towards kẹbẹ kejì kẹbẹ ẹlẹ́kẹta yìí àchẹnjẹ tán ni. so now ẹ wá bẹ̀rẹ̀ sí gbé propaganda àbí nǹkan you can't cyberbully us for silence instead yẹn àtúmọ̀ máa fún yín fact yẹn yóò lórí burúkú yìí. tá a bá sọ wípé ọmọ ọkọ yàtọ̀ sọmọ àlè ó má dàbẹ́ ni wípé ṣe là ń báyàn jà àti báyàn jà ó tó ọ̀rọ̀ pọ́nbélé ni torí tẹ bá rọmọkọ ìwọ ọmọkọ ní òmò wù tẹ bá sì pàdé ọmọ àlè ìwọ ọmọ àlè pọ́nbélé lòun náà máa wù ní ìkìdá ọmọ ọkọ kò ní gbà kí ilé bàbá òun bàjẹ́ torí òun ló nílé ṣùgbọ́n ọmọ àlè bí ilé yẹn ṣe máa bàjẹ́ gan-an òun ló máa wá tàbá wá sọ̀rọ̀ wọn á wá níṣe là ń fèèyàn kan spite èèyàn kan ìrọ̀ òwò ṣé ẹ rọ́rọ̀ bó ṣe dá lẹ́nu ọmọ ọkọ ṣé ẹ rí bó ṣe lọ sọ́dọ̀ àwọn àgbààgbà tó gbà fún wọn tí gbogbo wọn dẹ̀ gbà fún tọ́jọ́ gbà fúnra wọn torí pé dátì ẹ̀mọ̀ lásìkò tá a wà yìí greatest Yorùbá race o àmọ́ra wa ẹ jẹ́ ká yìn Olúwa àmọ́ra wa bàjẹ́ nípa ọ̀rọ̀ ìwà àti ṣe wa la fi máa dá òrìjínà ọmọkọmọ ọ̀rọ̀ tó dé òde nílẹ̀ Yorùbá ń sìn ó ti ń jẹ́ ká dára wa mọ̀ ọ̀rọ̀ wípé kò bọ́ síta wá sọ̀rọ̀ òun display òun ṣe content òun ṣoríṣiríṣi òun kọ́ lọ̀rọ̀ tó wà lẹ̀ àbí kò yé wa ẹjọ́ nítorí ọlọ́ẹ̀jẹ̀ àgbàfẹ́ni tọ́lọ́run bá gbà fún. ọ̀rọ̀ Yorùbá nation ó dé tó ń bá gbé ń bágò kúrò lórí ẹ̀ wọ́n gbé kúrò tán òyì sí politics ó rí i pé politics tí wọ́n ti wọ problem dé ó ṣe damage control òyì sí security wọ́n gbogbo èyí náà orí OPC led by ibà Gani Adams àti ibà Gani Adams náà ló fẹ́ fi gùnkè ó lè gùnkè yẹn náà máa padà rí bọ́gbẹ̀yìn náà ni wàá rí bọ́ kò sí bóyá fẹ́ ṣe Sunday orofẹ́nugba nation ó máa jábọ́ gbẹ̀yìn ni tó bá ń wùyẹn sọ pé lára ni I don't bloody care tó kò ní dá fún gbogbo yín. ọ̀run gbà fún Ìgbòho tán yányán ẹja fún ní support ẹ̀ ṣé wá rí mo fẹ́ pe àkíyèsí yín sí kí tó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ Ìgbòho àti ibà Gani gbogbo ọmọ kóòtù ajíire ilẹ̀ Yorùbá mo fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹni tẹ́ ẹ mọ̀ nípa history àárín bàbá Fáṣẹ̀hùn late Fáṣẹ̀hùn tó dá OPC sílẹ̀ àti Ganiyu Ige Adams mo nídìí yín lásìkò yìí a dẹ̀ fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá gbogbo ládéládé lẹ́gbàlagbà lọ́kùnrin àti obìnrin gbogbo ẹ̀yin abiyamọ ilẹ̀ kóòtù àjíire bí Ganiyu Ige Adams bó ṣe gbé ogun ti
Fáṣẹ̀hùn tó dá OPC sílẹ̀ tó gba ẹ̀mí àfìgbà tí bàbá yẹn kú ló tó sinmi tó wá ń jọba lórí OPC tó sọ di ti ẹnìkan. The same thing ló fẹ́ gbé ti Ìgbòho fẹ́ pa Ìgbòho mọ́ yín lọ́wọ́ ni o. Tó bá jẹ́ òríjínà ọmọ ọkọ òun ni Gani Adams. Èmi ò rò pé ó yẹ kógun le tó báyìí o. Tẹ́ bá ní ká wọlé ká wẹnu ọkọ àtìgbà tí Ìgbòho ti gba freedom ní February. Àwa sọ fún Ìgbòho kó má dá sí ọ̀rọ̀ Gani, kó fi Gani lọ́rùn sílẹ̀, kó má tiẹ̀ sọ̀rọ̀ lọ sí sáìdì wọn. Afẹ́ni tó bá fẹ́ ṣe ẹlẹ́dẹ̀ẹ́ Ìgbòho ló máa sọ wípé Ìgbòho sọ̀rọ̀ lọ sọ́dọ̀ Gani. Gbogbo bí Gani Adams bó ṣe ń ṣe fídíò lójoojúmọ́, ẹ bá wa bèrè lọ́wọ́ ẹ̀ kí ló ń dúró ṣe láti bí 5 years ago tí Ìgbòho ti ń sá kiri tó ti ń wá freedom ẹ̀ kiri. Gbogbo bí Gani ṣe wá múra yìí, ṣe bí information lásán ló máa múlẹ̀. Òun jẹ́ kó yé wa pé information ti dókè ògùn o, wọ́n ti rálì ilẹ̀ Yorùbá kọ́ ọ. Nǹkan tó ń pè sọ fún ẹ̀sìn nìyẹn, information nìkan ló ń múlẹ̀ lẹ́ẹ̀kankan. Kí ló dé tó ṣe máa ṣe fídíò back to back báyìí kó o ṣe dúró dìgbà tí Ìgbòho gba freedom, ìgbà ẹ ló ṣe mọ̀ wípé ó yẹ kó máa ṣe fídíò. Kí ló dé tó máa market business ẹ back to back báyìí nígbà tí Ìgbòho ti gba freedom? Kí ló dé tí èèyàn ọmọ OPC ò máa ṣe fídíò back to back báyìí kí Ìgbòho tó gba freedom? Kí ló dé tẹ dúró tí Ìgbòho gba freedom tẹ wá rí pé bàbá Tinubu fún ní support? Gbogbo àwọn ọmọ Yorùbá á dúró tí ìgbà yẹn lẹ tó ṣẹ̀ wá mọ̀ wípé ó yẹ kẹ́ máa sọ̀rọ̀, ó yẹ kí Gani kó máa wíjọ́, ó yẹ kó gbára pariwo, ó yẹ kẹ́ máa ṣe fídíò back to back. Ẹ má jẹ́ kí Gani kó tún pa Ìgbòho mọ́ wa lọ́wọ́ bó ṣe pa Fáṣẹ̀hùn. Ẹ má jẹ́ kí Gani kó tún pa ọmọ òríjínà ojúlówó ọmọ ọkọ ilẹ̀ Yorùbá bó ṣe pa Fáṣẹ̀hùn. Gani mà ti fi nínú ìwà àti ọ̀rọ̀ ẹnu àti ṣe ẹ̀ wípé òun ò ṣojúlówó ọmọ ọkọ wa. Àwọn ọmọ ẹ tún sọ wípé ṣe ni Ìgbòho gba glory mọ́ ẹ lọ́wọ́. Ìgbòho gba glory mọ́ ẹ lọ́wọ́ o. Ìwọ ló para ẹ kú o. Iṣẹ́ tí ìwọ̀nba nǹkan tí Ìgbòho ṣe oní blogger sọ. Gbogbo ilé tí ẹ̀dẹ̀ wá ń gbé ṣépè wípé gbogbo blogger ní Ìgbòho tó ń kówó fún. Blogger mélòó ní Ìgbòho mọ̀ tó ń sọ̀rọ̀? Àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ làwọn blogger rí tí wọ́n sọ̀rọ̀ lé lórí. Ó tún tẹ̀síwájú, ó ní Ìgbòho fẹ́ sọ ilẹ̀ Yorùbá di sit at home bíi ti Kanu Nnamdi bó tiẹ̀ dárúkọ ẹ̀. Ẹjọ́ ìgbà tí Yorùbá nation ń lọ lálálá tí Ìgbòho yẹ kó ṣe sit at home ṣé ó ṣe? Ṣé ó sọ̀rọ̀ sit at home? Kò síbi tó ti gbà sọ kí wá lógun. Ẹ ṣáà ń wá gbogbo nǹkan tẹ fẹ́ fi sokùn sí lẹ́sẹ̀, gbogbo nǹkan tẹ ṣẹ̀ ń ró mọ́ lẹ́sẹ̀ yẹn gbogbo ẹ̀ làwa ti mọ̀. Gbogbo fídíò nǹkan tí Ìgbòho ti sọ sẹ́yìn wípé òun ò ní gbà tí bàbá Tinubu ò bá dá sí kójọ Yorùbá nation wọ́n máa pa wọ́n ìgbà kan àwo kan tẹ̀sẹ̀ ń replay. Bàbá ti gbọ́, wọ́n ti gbàǹgbà náà, wọ́n dẹ̀ ti forgive ẹ̀. Gbogbo àgbààgbà ilẹ̀ Yorùbá ni wọ́n láwọn ò bínú sí, wọ́n mọ̀ pé ìfẹ́ ilẹ̀ Yorùbá ló ní, ìtara ilẹ̀ Yorùbá ló mú sọ̀rọ̀ tó sọ. Gbogbo wọn tó sọ̀rọ̀ sí ìgbà náà mélòó náà ti wá lákújẹ tó ti tọ́kúlá. Gani wá bí nígbà tó tún wá tẹ̀síwájú tọmọ ẹ sọ wípé Ìgbòho ó ní kó lọ rìkúrútù àwọn ọmọ ogun 50,000 ó fẹ́ máa fi wọ́n ṣe politics ní highest bidder èèyàn tó bá léèyàn lẹ́yìn náà máa ń kówó fún ni politician máa ń kówó fún. Ṣẹ́rí bẹ́ẹ̀ ti rí páyé yín ti bàjẹ́, ọ̀rọ̀ yẹn ò yé yín, ẹ̀ ń ṣùt ara yín lẹ́sẹ̀. Ìwọ Gani ìwọ ló sọ pé o ní ọmọ ogun 10 million. Tó bá ní àwọn wo ni politician yẹ kó pé ìwọ ní, but tí politician bá wá fi 5 million ọmọ ogun àti wọ́ sílẹ̀ tó ní nǹkan ogun tí wọ́n wá pé 50,000 ó ti jẹ́ tán lẹ̀ Yorùbá wọn rí ti ẹrù mọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀, wọ́n ní kó lọ kú dànù. Wọ́n ló ti jẹ́ tán ìwọ̀nba owó tó ti mẹ́kẹ́ ó ti tó. Ìwọ ló sọ wípé Yorùbá ò ṣe é kú fún, oní Yorùbá ń tì ẹ́ inú ló fi ń gbé wa ṣépè. Gbogbo ẹ̀ ló fẹ́ nára ẹ̀ sọ́tà gbọ́. Àwọn ọmọ ẹni kò sí gbogbo bọ́n bá ṣe pa ọmọ ilẹ̀ Yorùbá tó kí Fúlàní terrorist kó gba gbogbo ilẹ̀ Yorùbá. Àwọn ò ní kankan tó fẹ́ ṣe. Kí ló dé tẹ wá ń pariwo mọ́ Ìgbòho? Kí ló dé tẹ wá ń fogun mú Ìgbòho? Kí ló dé tẹ wá ń ṣe bẹ́ẹ̀ ni wípé Ìgbòho ló dì yín lọ́wọ́ mú? Ṣé bá ọmọ Ondo State ló pera ẹ̀ Gani? Tíbẹ̀ lọ bẹ̀rẹ̀ náà ṣe bí ogun terrorist ń jà wọ́n bẹ̀. Èkìtì sì wá bẹ́ àwọn ẹ̀dẹ́ oníyọ̀ wọ́n kó àwọn èèyàn láti ṣọ́ọ̀ṣì lọ́bẹ̀ how many months sísìn wọ́n rí kankan ṣe. Gani lí síwájú ogun bíi ti Ìgbòho kó gbé drone kó káwọn ọmọ OPC ẹ lọ́bẹ̀ kó ṣe fídíò kó wá wò nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Àwa náà apariwo tí gómìnà bá sọ wípé irọ́ ló pa kó má ṣe nǹkan tó ṣe àbẹ́ fẹnu sí ẹ fi Ìgbòho lọ́rùn lẹ̀ wọn kì í fi kanra ìta má jẹ́. Ìwọ náà ń lò wọ́n fún pọ́lítíìsì, ó dẹ̀ rán wọn níṣẹ́, òun pín wọn fún àwọn politician kan máa ṣọ́ wọn, òun fi wọ́n gbowó sálárì ètò òfin ṣọlọ́dẹ ṣe bó gbé Obi wá ní 2023 tó ní ìwà àti àwọn ọmọ ẹ àwọn 5-10 million ọmọ ogun ẹ olóòbí lẹ máa tò sẹ́yìn ẹ ó ṣe kámẹ́rà mo dẹ̀ ti sọ fún ẹ lọ́dún náà mo ló ti para ẹ kò sí ọ̀nà àbáyọ fún ẹ mọ́ orísun problem ẹ nìyẹn mo ti ní kó lọ jẹ́wọ́ fáwọn boys ẹ. Obi ní kó lọ bá asòfin Yorùbá land wọ́n ti yọ ẹsẹ̀tẹ̀ minus ló bá dé ó kàn máa pariwo ní tó fi máa ṣígbáwò fìgbò lọ́rùn lé Ìgbòho kó bá ẹ kò rí ti ẹ̀rọ
ṣé ti rí nǹkan tí Ìgbòho sọ ńbẹ̀ ṣé ti rí pé ọmọ kan yàtọ̀ sọ́mọ àlè. The same northerner tó ń kógun ja Nàìjíríà àwọn náà gbé jihadist wọlé àwọn náà finance terrorism economically àwọn náà drain Nàìjíríà. Ìgbà tí Buhari wà ńbẹ̀ ẹ wo gbogbo owó Nàìjíríà tó yẹ kó fi build Nàìjíríà tó fi build railway line tó fi build ẹ lọ sí Niger gbogbo nǹkan ló kó lọ sí Niger lọ fi build Niger torí ó tán mọ́ bẹ́ẹ̀. Ìgbà tí Jonathan wà ńbẹ̀ ṣé kò ṣe sáwọn ìlú ẹ̀ bàbá Tinubu ẹ má jẹ́ kó dórí tiyín kó yàtọ̀ ẹgbọ́n nǹkan tá à ń bá yín sọ ẹ má jẹ́ kó jẹ́ ìbò nìkan vote nìkan lẹ́ ń ṣiṣẹ́ lé lórí ẹ gbé nǹkan wá sílẹ̀ Yorùbá táwọn ọmọ Yorùbá náà fi yangàn wípé yes at least leader wa náà ó ṣe gudugudu méje ó ṣe yàyà mẹ́fà kò kàn ṣe ìyàtọ̀ kan fi jẹ wá nìkan wọ́n ń gbọ́ nǹkan tá a fẹ́ nǹkan tá a dẹ̀ fẹ́ wọ́n dẹ̀ ṣe fún wa and we are appreciating him bàbá Tinubu do something inú bí àwọn ọmọ Yorùbá gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí bàbá kó sí key post pátápátá wọn kọ̀ọ̀kan yín síbẹ̀ àmọ́ pé gbẹ̀jà àṣírí ti tú ó tà á fún yín ni $1 ni ẹ̀yin ẹ má wàá roti owó tẹ̀ ti fi rà á ẹ ṣáà ti make owó yẹn padà ẹ ṣàánú ẹ ṣiṣẹ́ ẹ má bójú bàbá Tinubu jẹ́ àìṣe nǹkan kan sílẹ̀ Yorùbá ẹ̀yin lẹ ń jẹ́ kí Yorùbá máa bínú sí bàbá Tinubu jù bẹ́ẹ̀ lọ pé wọn ọ̀rẹ́ jẹ́ wọn rómìnira ẹ̀yin náà àárí kankan àgbọ́pà látọ̀dọ̀ yín ẹ kàn wá ń bẹ̀ ṣáá ni mo ń sọ fún yín láìpẹ́ láìjìnà a máa bẹ̀rẹ̀ sí ní gbórúkọ yín píkṣọ yín gbogbo fámìlì yín a máa gbé jáde o kò ṣe ká wá bẹ̀rẹ̀ pẹ̀lú yín kẹ́ máa ní wọ́n hàn yín lè mọ̀ èèyàn tó bá parọ́ mọ́ yín kàn lè wà lórí àwọn kípòsì yẹn kẹ́kàn wà ṣáàbẹ̀ kẹ́kàn máa fi gbádùn kẹ́kàn máa ṣe ilé ayé ti yín àtàwọn immediate family yín and friends yín nìkan nǹkan tá torí ẹ̀ lọ yín lọ síbẹ̀ kọ́ nìyẹn kò dá ṣe torí ẹ̀ family and friends yín nìkan ni bàbá Tinubu ṣe fi yín síbẹ̀ wọ́n mọ̀ọ́mọ̀ fi yín síbẹ̀ ipe kẹ́yìn náà ojú wọn ò tẹ́yìn ká lè tẹ́yìn ṣe ṣùgbọ́n ẹ ti bẹ̀yìn jẹ́ ẹ wúlò ẹ ní wúlò kankan a dẹ̀ máa bójú yín jẹ́ láìpẹ́ láìjìnà ó ti ń get started nìyẹn bàbá Tinubu ẹ̀yin náà ìgbọ́mọ tinú yín àsìkò tẹ́ wà ń bẹ̀ yìí ìyà yìí pọ̀ fáwọn ọmọ Yorùbá Oyin ti wá back to back nítorí ẹ jẹ́ Yorùbá president àti wípé bẹ́ẹ̀ ṣe ń bá àwọn northern kó you are surely doing the right thing ṣùgbọ́n ẹ má kàn jẹ́ pé ìyà nìkan lẹ máa ṣẹ́ṣọ́ fún wa ẹ ṣe nǹkan tó yẹ ká ṣe sí south west ẹ ń wò ó wípé tẹ bá ṣe anything sí south west àwọn other Nigeria bíi south east northern àwọn sọ wípé ṣe ń ṣe nǹkan sí ilẹ̀ Yorùbá torí ẹjọ́ ọmọ Yorùbá irọ́ ni trillions of naira wọ́n sit on it wọ́n jókòó lè pamọ́ bẹ́ẹ̀ tábà wá sọ fún yín wípé àwọn northern ti bayé Nàìjíríà jẹ́ àwọn ni wọ́n mú Nàìjíríà tó mú gbogbo owó tí wọ́n parọ́ nǹkan tí ò sí tí wọ́n mú tó ń ná tó ń pè láàrin ara wọn àwọn náà ni wọ́n ń sin terrorism tó ń finance àwọn northern náà ni wọ́n gbé jihadist wọlé so far so good gbogbo ogun tó dojúkọ Nàìjíríà tó ń ja Nàìjíríà tí gbogbo wa ń yàtá lénìí kò sí kankan tí any president tó kàn sí o ẹ jẹ́ kó rí wájọ pé o ẹ jẹ́ káwọn ọmọ kóòtù ajíire Yorùbá original jẹ́ àmọ́ nǹkan tá à ń ṣe o ṣé president Tinubu òun ló finance terrorism ṣé àwọn ló kọ́ sí terrorist tó ń finance terrorism ṣé president Bola Ahmed Tinubu àti other president ṣé àwọn ni wọ́n finance terrorism àbí northern ṣé àwọn former head of state àti tó wà bẹ́ẹ̀ sìn ṣé àwọn ni wọ́n bà economic Nàìjíríà jẹ́ nípa kíkó owó Nàìjíríà fi ṣe nǹkan tó wù wọ́n kọ́ máa parọ́ pé this one ó ní problem tó bá rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní NNPC ìwọ náà wò báwo ni country ṣe fẹ́ lórí tó ṣe fẹ́ nídìí ṣe bẹ́ẹ̀ ní epo òun ní owó epo náà fi move Nàìjíríà forward gbogbo owó epo láti ọ̀dọ̀ NNPC àti gbogbo orúkọ tó bá pera wọn ṣe bẹ́ẹ̀ rí bọ́n ṣe kó jẹ trillions of naira dẹni eléni northern àwọn ọgbà kí wọ́n kàn ṣe kí ni kàn probe Kyari lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. The Economic and Financial Crimes Commission (EFCC) has filed a 12-count charge against the president of Miyetti Allah Kota Bello Abdullahi Bodejo over alleged terrorism financing and money laundering involving approximately $2.53 million. EFCC to arraign Miyetti Allah's president Bello Bodejo over alleged $2.53 million terrorism financing money laundering charges. That's a lot of money. Àwọn náà ni wọ́n ń pariwo fún gbogbo wa lójoojúmọ́ Nigeria is bad every other state tí ò bá ti list sí wọn kó ka protocol wọn láti fi rule ìjọba ẹ ti mọ bó ṣe ń ṣe bọ̀ kó o lè mọ̀ wípé òtítọ́ là ń sọ fún ẹ kò sí àní-àní ń bẹ̀ má gbé ọ̀rọ̀ yìí parí
àwa Yorùbá la ní ọ̀rọ̀ tó wà ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọ̀dọ̀ wa ló kàn kù sí. Ẹ jẹ́ kó rí gbogbo wa ká lórí pípé tó bá ní àwọn nǹkan tí Tinubu ń ṣe tó kù díẹ̀ káàtó. Ẹ jẹ́ ká kàn sí àwọn tó súnmọ́ wọn ká máa jẹ́ mọ́ wọn létí wípé bàbá nǹkan ta fẹ́ lélẹ̀ kò ń ṣe wípé ká máa pẹ̀lú àwọn ọ̀bọ jáwúra àwọn nọ́dánà àwọn náà kógun ja Nàìjíríà. Bí Ìgbò bá wá ń fapá jọrí wípé wọn gbà kí àwọn ọmọ wọn káwọn náà kó jẹ president wọn àwọn àti nọ́dánà tó bá ń bínú ṣó yẹ kẹ́yìn Yorùbá kẹ́ tó máa support wọn. Ẹ jẹ́ kọ́rọ̀ jọ yé wa ṣùgbọ́n kọ́rọ̀ mi lè yẹ tẹ̀lé mi wá wo fídíò. The North is the problem of Nigeria. Mu embarani. We are beggars. A lot of us in northern Nigeria were upset yesterday. Why would you say it? Ama Jama'a, look back and look at what is happening in northern Nigeria. We have the worst level of education anybody can have ever seen. I don't think anywhere in the world we have this kind of education. Boko, that takes people away from poverty, that liberates people, that give people a level playing ground at Dunia Gabadea. We have the worst. And Muna the one bomb problem called Almajirenchi that is crippling our economy from the roots. Why have we not abolished it? Oh no, it's good for it helps people learn the religion. Fantastic. There's no lie. However, can you categorically tell me it has done? The whole governors in the north, now original thought and I go fire all of you. Heartless governors. You people are the sponsor of the insecurity in northern part in Nigeria. People are so heartless. Oh, sí Saudana, tó bá lè sọ̀rọ̀. Àwọn ọmọ tọkọ tí wọ́n fún education lánàá. Bàbá Awólọ́wọ̀ ti sọ létà Awólọ́wọ̀ ti ní tó bá tó àsìkò. Àti ṣu fura ṣe kíni? Alanu kẹ́. Àwọn ọmọ tọkọ tí wọ́n fún education. Tí bàbá Tinubu lọ kàn fún tán fa àwọn ní free education bíi ti àwa South nígbà àwọn náà. Tí wọ́n yarí tí àwọn northern leaders and elders. Tó jẹ́ wípé every 4 years iná máa rántí pé wọ́n ní masses, wọ́n láwọn youth. Tó bá ti fẹ́ dìbò wọn ò ní any plan fún wọn wọ́n dẹ̀ fẹ́ kí gbogbo Nàìjíríà kó rí bí bẹ́ẹ̀ yẹn the only plan ẹyọ kan àbí méjì tí wọ́n ní fún àwọn youth wọn ní northern part of Nigeria àlìmájìrí àti kítúni terrorism ẹ̀bọ̀ rí wọn tán marry wọn off wọn náà wọ́n ṣe wọ́n lè marry about 300 off àwọn ọmọbìnrin yẹn àwọn wo náà marry wọn off àwọn terrorist brothers nígbà tán bá ti pa ìyá wọn tó pa ìyàwó wọn tó pa ọkọ tó pa everybody tán lẹ́bí tán lára tí ò sí kankan wọ́n kàn dé ṣe mass wedding fún wọn ó yẹ kó sì lọ wọ́n ara mattress wọ́n ara bucket kan ṣáà máa lọ ibẹ̀ bá rí ẹrú ra yín mọ́ ṣé irú ìgbésí ayé tí ìwà tèmi wá lẹ̀ Yorùbá ó ti mọ̀ ipò ọmọ aládé ni wá pọ́nbélé kì í ṣe ayé tí Ọlọ́run fún wa lélẹ̀ àwọn òdẹ̀ ní ìgbà ìdí nìyẹn tí ìwà tèmi ṣe ní láti lo ọpọlọ wa ká má ṣe àbòsí jù ká má dẹ̀ ṣọ̀tẹ̀ jù kó mi má bàa tẹ̀yìn wọ̀ gbé wa lẹ́nu ṣùgbọ́n nǹkan tí àwọn ọmọ northern youth wọn tán sọ wọ́n ní àwọn ní problem Nàìjíríà nígbà tí northern youth bọ́ síta tó ń sọ fún ìwọ àti èmi wípé the only set of people tó báyé Nàìjíríà jẹ́ tó ń kógun ja Nàìjíríà are from the northerners sorry they are the northern leaders and elders wọn kò sí gbogbo bí nǹkan ṣe bàjẹ́ tó ń jókòó wípé ọ̀nà àbáyọ ẹnu kù wọn àṣírí wọn ti tú ẹjẹ́ àtúnjókòjókòó ẹjẹ́ stop madness yìí no wọ́n sì ń fi ìyà yẹn wọ́n fi ń ṣayọ̀ wọ́n á tún re-strategize tọ́nà kan bá ti bàjẹ́ wọ́n á tún lọ re-strategize another means mi tó jẹ́ sí wípé these people they have nothing to offer ó kàn rò wípé wọ́n dírèsì bí àwọn èèyàn wọ́n ń gbé láàrin ìlú no ẹranko tó gbé ní inú igbó bẹ́tà wọn ṣèbẹ́ nìyẹn ń bá wa èèyàn gbé ṣèbẹ́ ewúrẹ́ ń bá wa gbé ṣèbẹ́ ajá ń bá wa gbé ṣọ́ọ̀tì ẹ̀ fi ìwà jọ àwọn nǹkan tí mo kà kalẹ̀ no now they have nothing to offer us stop fooling yourself tá bá sọ wípé nọ́dẹ́nà ẹni ègbé ni wọ́n má máa sọ wípé kó máa ṣe ń bẹ́ẹ̀ ni kó máa ṣe ràndàn kó máa ní ìjọba Tinubu ló ń gbógun tì ṣé gbogbo ọmọ nọ́dẹ́nà tó ti jẹ́ Edo State èrè wo ní àwa South ta jẹ́ ń bẹ̀ èrè wo làwa Yorùbá jẹ́ ń bẹ̀ ẹ ti mọ̀ pé bẹ́ẹ̀ ni kọ́kọ́ là ń lọ ẹ tẹ̀lé mi kẹ́ wá gbọ́ fídíò yìí. My name is Dr. Nelson Omanoga. Max, thank you so much for that insightful and thought-provoking presentation. Even though you kept us hanging, you haven't quite straightforward answered the question of whether we can claim the same rights as those from Lagos. Because I know that Nigeria is one of the member states in ECOWAS, and in ECOWAS we have the absolute right for movement of human beings and businesses. You can do business across the ECOWAS without any restriction. So my question is direct. In your view, do you think Igbo should enjoy equal opportunities as those from Lagos State? Thank you. He said, do I think
that Igbos have the right to claim equal rights in Lagos. At least you know me a little bit. I'm a blunt person, and I'm going to be blunt right now. I am from Imo State. I don't care whatever ECOWAS said. I'm just being realistic. In every entity, there are landowners. And how this thing works, whether in America, whether in Israel, whether in India, you can't come from Lagos State and you come to Owerri and you want to be dragging rights with me. You know go work now. You know go work now. The only thing I will have to guarantee you is the freedom to do your business, the freedom to work, the freedom to live, to live according to our customs and traditions. The day you begin to question us, we go pursue you. Life. That is how it is. I also believe that we as Igbos, if we go to Lagos, they have been liberal with us enough. They allow us to contest elections and win. Also, Oshodi Isolo, for the past 3 consecutive election seasons, federal constituency, Igbos have been winning it, including the one that is there now. I just called out how many chairmen of markets now, over 10 since 1970 to now, that are in Igbos. That's enough. They give us freedom to do business. Interfering in their politics, I don't accept it. I don't support it. And I'm also saying clearly right here now that we don't have rights to claim equal rights with them. The only thing we have to do is to enjoy the privileges that they have given us. That's enough. Thank you. Thank you. My name is Dr. Igboho. I agree with you on clear facts. I think you are confusing indigenship with citizenship. So to that extent, you are wrong. I know that maybe culturally, maybe someone cannot come to Oka and begin to lay certain claims because it embarrasses the sensitivities of maybe the indigens. Like I'm an Nnewi man, so it might be wrong to come to Oka and begin to lay certain claims because that might amount to being insensitive to the sensibilities of the indigens. But that in itself is not against my right as a citizen. If I want to contest for maybe Oka 1 constituency to represent Oka because I'm resident in this place, I can do that. It is within my right as a citizen. But that might embarrass the sensibilities of indigens and that might, raise some questions. But if we are discussing legality and the rights of people of Igbo extraction who are living in Lagos, they are entitled to the politics and to other privileges that has been guaranteed by the Constitution of Nigeria. But if we are now talking about people being sensitive to the nuances, the cultural differences and other things, that's where we caution people to apply wisdom and to not exercise the full extent of their rights as far as this conversation is concerned. Thank you very much. Ẹjọ́ àwọn wo gan ló tẹ̀ wá fẹ́ gbé Yorùbá láǹdì gan tó fẹ́ pé wa mọ́wọ́. Yorùbá ló dé èso ta jí wọn yìí. Ẹ gbà mí. Nínú Nàìjíríà wọn Nàìjíríà yìí náà. Kí ló dé tó ṣe jẹ́ pé gbogbo ìyà ló máa bá wa Yorùbá lára mu? Ṣé ayé ìyà la wá ni? Kí ló dé ta wá ríra wa bẹ nípa wa la ní láti máa kọ́kú lọ kárùn gbogbo nǹkan tó bá ti jẹ́ nǹkan burúkú ilẹ̀ Nàìjíríà? Ṣé nǹkan ò ti máa ṣe wá báyìí? Ṣáwa ni ìran kọ́kú lọ kárùn lọ ní Nàìjíríà ni? Torí ó ti ń jọ bẹ́ẹ̀ lójú tèmi ni tí ò bá wá rí bẹ́ẹ̀. Àwọn nọ́dé náà dé, wọ́n á kíkì yín, wọ́n á gba yín lórí, wọ́n á tútọ́ sí yín lára, wọ́n á sọ̀rọ̀ sí yín. Nǹkan tẹ́yìn ò lè sọ sí wọn, wọ́n á sọ sí yín. Ó bá yín lára mu. Ìwà ìbàjẹ́ ìwà burúkú tí ẹ̀yin ò lè lọ ṣe lọ́dọ̀ wọn, wọ́n á wá ṣe ní gímú yín. Ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ tẹ́ bá sọ̀rọ̀ àwọn olórí burúkú ọmọ àlè àárín wa, wọ́n á ní kí ló dé ta ṣe ń sọ̀rọ̀ sí wọn. Ókè Ìgbò ló tún dìde ìsìn, ẹ̀yin náà ìgbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ. Wọ́n ò mú ọ̀rọ̀ yìí ní kékeré àmọ́ pé ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá. Gbogbo nǹkan màlá máa ń mú ní tẹ̀tẹ̀rẹ̀ ó dìgbà tí nǹkan bá bàjẹ́ mọ́ yín lọ́wọ́ kò dẹ̀ sẹ́nibọ̀dì tó rẹ́dí àti ìjà fún àtúnṣe. Kí nǹkan má bàa bàjẹ́ jù kó má bàjẹ́ ju bó ṣe yẹ lọ lèmi ṣe máa pariwo. Èmi ò ní hatred sí any tribe kankan ní Nàìjíríà. As a matter of fact, ọmọ Yíbò tá fẹ́ ó wà nínú family mi. Ṣùgbọ́n nǹkan tá bá ń ṣe lọ́dọ̀ wa náà máa bá wa ṣe. Ẹ̀yin náà lísì sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ká lè mọ̀ wípé wọn ò mú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ní kékeré. Wọ́n ti rẹ́dì láti àbádàn ní ilẹ̀ Yíbò. Wọn ò rí túnṣe. Agbára wọn ò ká, wọn rẹ́dì láti build ẹ̀. Bóyá wọ́n ti gbé ilẹ̀ Yíbò ṣépè ní, bóyá wọ́n ti gbére ni wípé kò sí bó ṣe máa build ẹ̀, kò lè pọ́n ọmọ Yíbò lè jèrè ilẹ̀ Yíbò. Bóyá ilẹ̀ aṣákọni tán ti gégùn fún. Ilẹ̀ God ìwọ náà. Torí ẹ̀ a ti wá fi wọ́n lára balẹ̀ ju bó ṣe yẹ lọ, bó tilẹ̀ jẹ́ wípé a rí kankan lára wọn nínú mítì tí wọ́n pè yìí o. Tó ń sọ tọ̀rọ̀ fún wọn pé ìkọjá ààyè lẹ́ ń ṣe. Nǹkan tẹ́ lè gbà kí another tribe kó wá ṣe fún yín nílẹ̀ Yíbò, wọ́n ìtàn ṣe fàyè gbà yín lẹ̀ bòmíì tẹ́ wá ń jó pàlóńgò lórí wọn. A dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Yíbò torí ẹ̀ pé tó ń sọ tọ̀rọ̀ fún wọn, ṣùgbọ́n síbẹ̀ ṣé wọ́n gbọ́ ṣé wọ́n gbà. Àwa ara wa láti tú wa ara wa ṣe.
bí àwọn ọmọ Yíbò ṣe múra tán lé fùrù kankan lé wa lórí nílẹ̀ Yorùbá ìjọ ọmọ Yorùbá wo ìwọ tó máa ń gbèjà wọn gbogbo ìgbà ọmọ Yorùbá wo náà bí ire tó ti rí tán kóra wọn jọ both home and abroad tí wọ́n ń discuss lórí ilẹ̀ Yíbò àbí every other tribe nílẹ̀ Yorùbá or every other region wípé òkè báwo làwọn ọmọ Yorùbá ṣe máa làmìlakata máa fọwọ́ lálẹ́ ńbẹ̀ tó jẹ́ pàwọn la máa pàṣẹ ńbẹ̀ lórí àwọn tàbá ńbẹ̀ ìjọ wo lẹ́yìn ọmọ Yorùbá ṣe èmi mọ ìran mi ẹ̀ ní ṣe láíláí ilẹ̀ Yorùbá tó jẹ́ pé tó bá dé débẹ̀ tó kún fún wàrà àti fún oyin ẹ̀yin àgbègbè ilẹ̀ Yorùbá lẹ́mú nǹkan tẹ́ fi ń tù tẹ́ fi ń bà sílẹ̀ Yorùbá tó fi pé gbogbo àwọn àjòjì tí ó jẹ́ pé tó bá ti débẹ̀ bọ́n jẹ́ èèyàn tó bá délẹ̀ Yorùbá tátẹ́gùn bá fẹ́ sí wọn díẹ̀ wọ́n á gé èèyàn and you know we will never do that kí ló dé tẹ wá fàyè gba irú ilé ìfúnra yín ṣé eye service náà lẹ fi bàyé ara yín débẹ̀ ni bàjẹ́ débẹ̀ ni torí ìwọ ọmọ Yorùbá tó bá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ nínú fídíò yìí tó sì ń sọ wípé ẹni ègbé ni ẹ o a máa gbé yín ṣépè o ọ̀rọ̀ yìí ti dojúrú o kí ló dé. olóyè Sunday Igboho ọmọdé ẹ mọ wọn ò bá Ìbà Gani Adams composition gbogbo àwa tá à ń support Ìbà Gani Adams gbogbo wa náà láti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ipe Ìbà Gani Adams ò ṣe nǹkan tó lè mú orí wa wú nígbà tí gbogbo àwọn èèyàn jáde tẹ́lómi ń pe lẹ́nu ọmọ pọ́tébù dìdìrín ọmọ ẹlẹ́nu ọmọ owó máa gbọ̀ yẹn ó sọ pé ọdẹ tí ṣe fẹ́ lọ pa kíní kan ní tó ń wẹnugbó tó fẹ́ lọ pa ẹran ní àbí ọ̀nà ọ̀rí yẹn ó kàn sọ̀rọ̀ yẹn bálabàla ó kàn rẹ́rìn-ín but nǹkan tí mo fẹ́ ká mọ̀ ní wípé nílẹ̀ Yorùbá ilé ní ta wàyí gbogbo wa ní àárí aspect Ìbà Gani Adams gbogbo wa láàrí àǹfààní wọn láàrí ìwúlò wọn bàbá Ìbà Gani Adams ààrẹ o olóògùn ọ̀fẹ́ wà bá ṣe máa ń kì í sà ẹ̀yin náà kírèsì kankan ẹ ṣe nǹkan òwúrí kan tó lè Sunday Igboho ṣàbá ń wọnú igbó tó sọ pé àwọn ṣàfẹ́ ṣiṣẹ́ takuntakun bàbá yẹn ń ṣiṣẹ́ ìwúrí ni ló fi ń dàbí pé gbogbo ẹnikẹ́ni tó bá jáde fún olóyè Sunday Igboho ọmọdé ẹmọ lẹ́nu àwọn èèyàn ń rà káàkiri wọn àwọn èèyàn ń gbé wọn ṣépè ọlá pé wọ́n rí rírí iṣẹ́ tí wọ́n ṣe ni o ọlá wípé wọ́n ṣe kí ni wọ́n rí rírí iṣẹ́ tí olóyè Sunday Igboho ọmọdé ẹmọ ṣe òun ló jẹ́ káwọn èèyàn rí dàbí pé àwọn èèyàn ń support wọn àwọn èèyàn ń side wọn ó dúró sẹ́gbẹ̀ẹ́ gbó ni kò dúró sẹ́gbẹ̀ẹ́ gbó ó ń fẹ́ lọ pa ẹran nu gbó ni kò gbó ẹ̀yin náà ti ẹ̀ pa kan ẹ dúró sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà bẹ́ẹ̀ Yorùbá lè dúró sẹ́gbẹ̀ẹ́ gbó ẹ̀yin náà perform something ẹ ṣe nǹkan kan ẹ ṣe nǹkan kan now ìlara pé ọmọ yìí ò lè tó mi ọmọ yìí ò lè tó mi ó kéré sí mi mo ti wà nínú ọdún yìí tipẹ́ èmi ló yẹ kí n gorí ìyẹn ìlara yẹn náà ló mú ọ́díò tí Ìbà Gani Adams release nígbà yẹn nípa olóyè Sunday Igboho ọmọdé yẹn ìlara yẹn ló bí títúmọ̀ sí gbogbo ẹ̀yin tẹ̀ ń jáde tẹ̀ ń support Ìbà Gani Adams ẹ̀yin náà gbégbèsè tó tangible bẹ́ẹ̀ bá ń sọ pé ó tẹ́ bá ń pe olóyè Sunday Igboho ọmọdé yẹn ní content creator ẹ̀yin náà ti ẹ̀ create nǹkan kan ẹ̀yin ọmọ Ìbà Gani Adams ẹ create nǹkan kan nígbà tí mo ń sọ̀rọ̀ fún àfáà kílùkù àfáà Fúlàní tí mo ṣe mẹ́bùjì tí mo ṣe fídíò fún jòní ìmọ̀ràn tí mo fún wọn náà ni wípé sáà aláyé ẹ̀yin náà ẹ ṣe something ẹ ṣe nǹkan tẹ́ bá sọ pé Fúlàní kọ́ ní àwọn tó kì í ṣe gbogbo Fúlàní kí nìkan ẹ̀yin náà prove fún ẹ kárí akitiyan tí náà nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ tí ń jẹ ẹ mú nílẹ̀ Yorùbá ẹ ń jẹ ẹ níláàrí ẹ ń ṣe gbogbo nǹkan bímọ síbẹ̀ fẹ́yàwó síbẹ̀ ogun dẹ̀ wọlé tọ̀ wá àwọn tí wọ́n dẹ̀ bá wa jagun yìí ìran àwọn baba ńlá yìí náà ni wọ́n ẹ̀dẹ̀ ń claim pé ẹ̀ mọ́ pàṣẹ ẹ̀ sí pé àwọn ṣe Fúlàní ni wọ́n torí mo gbá research lọ́wọ́ obìnrin Fúlàní kan tó máa ń wá ń ta nínú fún mi àṣàwọn náà tiẹ̀ máa ń rí fídíò yẹn ká àwọn fídíò nǹkan tó ṣẹlẹ̀ lórí mídíà ni mo wá sọ pé ẹ̀rù ń bà mí láti máa mu nínú tó ń tà wá fún mi gan ọ̀rọ̀ yìí nìyẹn ó ní kí ló dé mu ní ẹ̀yin Fúlàní lẹ̀ ń pa wá ó ní ọ̀rá ó ní pa àwọn bọ́ ṣe rí gbogbo àwọn fídíò yẹn lórí mídíà ó lẹ́rù ń bà àwọn ọkọ̀ àwọn ò balẹ̀ ó wá ń ṣàlàyé fún mi wípé àwọn Fúlàní àwọn kó oríṣiríṣi ipe bí Nàìjíríà ṣe wà ẹ̀ kó oríṣiríṣi èdè ló wà mẹ́ irú ilẹ̀ Yorùbá sìn káńpé ilẹ̀ Yorùbá nínú ilẹ̀ Yorùbá sìn aníjẹ̀bú tó yẹ sí pé èdè wọn jọmọ́ èdè wọn Yorùbá ni but Yorùbá wọn ìgẹ́ta síbí àtúntò àwọn míì náà tó tún jẹ́ pé the same Ogun State tó yẹ pé but èdè wọn ó yàtọ̀ síra wọn
ó ní ṣé mo lè believe pé àwọn Fúlàní àwọn tó ń jẹ́ bandits yẹn àwọn Fúlàní Chad àwọn Fúlàní Ghana àwọn Fúlàní bolótùpé náà ó dá ọkọ̀ yẹn pé àwọn Fúlàní Benin nǹkan pé àwọn Fúlàní ọ̀nà Libya ti ń jẹ́ pé àwọn Fúlàní bẹ̀ pé kì í ṣe Fúlàní ti àwọn táwọn jẹ́ Fúlàní pé Abẹ́òkúta táwọn wà yìí pé gbà tí wàhálà ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ lóye Sunday Igboho Ṣàwọn Adéyẹmọ nígbà kan tọrọ pa àwọn pọ̀ pẹ̀lú Fúlàní òun ló mú àwọn sáwá sábẹ́òkúta àwọn gan ibi tí ọ̀rọ̀ yẹn ń lọ táwọn báwọn olórí mídíà ẹ̀rú máa ń bá àwọn kan òun balẹ̀ nípa òun wo fídíò kan lánàá tí ọmọ Fúlàní kan jáde tó ń sọ̀rọ̀ sórí ó ní ṣé mo rí fọmọ ọmọ Fúlàní yẹn pé kì í ṣe gbogbo àwọn Fúlàní náà àwọn jọ gbé dé ara wọn nípa òun ní àwọn tó yẹ kí wọ́n pe àwọn ní Fúlàní tó yẹ pé tóun bá sọ èdè wọn ní gbọ́ tòun òun náà ní gbọ́ tí wọ́n yé but nǹkan tó máa ń sábà pa àwọn pọ̀ jù ni pé tó bá ti lè gbọ́ Haúsá so Haúsá náà máa ń padà fi sọ̀rọ̀ láàrin ara wọn tí ń túmọ̀ sí bàbá Gani Adams mo fẹ́ gbàṣẹ wọn ò fún mi láṣẹ ìjọba ò fún mi láṣẹ àṣẹ tẹ̀ ń béèrè yẹn bàbá wọn ò lè fún yín ìwé tẹ́ fẹ́ kí pírẹsidẹ́ǹtì sáyìn yẹn wọn ò lè sáyìn yẹn ọmọ tó bá ṣípa òun nìyẹn ẹ̀ máa ń gbé òun ni bàbá ẹ̀ ń gbé ẹ ṣe tuntun ẹ tiẹ̀ kọ́kọ́ ṣe tuntun náà ẹ ṣe tó dá ẹ ṣe tó jọjú náà kẹwàá òbí àwọn ìjọba ó padà buwọ́ lùwé àbí wọn ò ní but ẹ ò ṣe tuntun ẹ ṣe nǹkan tó tangible ẹ ṣe nǹkan tó lè mórí yàn wú ẹ ṣe nǹkan tó lè mórí ìjọba gan wú so ẹ lè expect kí ìjọba buwọ́ lùwé yìí yes ẹ lè expect ẹyin ẹ tẹ ṣe tuntun náà wọn ò pè mí àwọn bá nìjì dẹ̀ ń gbé wa wọn ò pè mí ọ̀ dẹ̀ ń pa wá gẹ́gẹ́ bí ipò tẹ dìmúlẹ̀ Yorùbá nígbà tí mo gbọ́ sítórì kan lánàá ṣé mo tiẹ̀ sọ pé Aláàfin ti ṣígun fún yín rí nígbà tó ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ nígbà yí Aláàfin Ọba Lámídì Adéyẹmí ikú bàbá yèyé wọ́n ní bàbá yẹn ti ṣígun fún yín rí nígbà tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ tẹ̀sán pé wọ́n ti gba ọ̀dà wọ́n ní bàbá yẹn ibi mo fi ẹ́ jà Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe president ó yá mo ṣígun fún ẹ lọ fèsì àwọn tí wọ́n ń dà wá láàmú wọ́n ní bàbá wọn nígbà yẹn wọ́n lẹ́ perform wọ́n sọ wípé ẹni kí president tó wá buwọ́lù ṣe rí signature president yẹn gbogbo tẹ̀ ń wá yẹn ẹ lè ẹ́fà rí ọ̀nà tẹ́ ẹ lè gbà rí ni wípé ẹ kọ́kọ́ ṣe tuntun náà wípé kì í ṣe gbogbo Fúlàní ló wà nídìí wàhálà yẹn pé àwọn Fúlàní kan ni ó ní Fúlàní ni wọ́n àwọn Fúlàní ibì kan kì í ṣe Fúlàní táwọn ń gbé pẹ̀lú Yorùbá kì í ṣe Fúlàní táwọn ti wà pẹ̀lú àwọn Yorùbá táwọn bímọ sílẹ̀ yìí táwọn lọ́kọ sílẹ̀ Yorùbá táwọn bímọ sílẹ̀ Yorùbá táwọn kọ́lé sílẹ̀ táwọn ní pé kì í ṣe Fúlàní táwọn but àwọn pípì yẹn náà Fúlàní ni wọ́n bọ̀ kì í ṣe Fúlàní táwa àárín àwa Yorùbá àwọn Fúlàní Chad yẹn ni gẹ́gẹ́ bí àlàyé tí ó máa yẹn ṣe fún mi lẹ́nu. àmọ́ ìmọ̀ràn tí mo fún mi burú jù gbà yẹn ni pé ó kí ẹyin náà ti ẹ̀ perform ẹ ṣe nǹkan tó jọjú ẹ ṣe tuntun kẹ́ ẹ fi lè prove pé ẹ̀kan kì í ṣara yín mo lè challenge mi burú jù nínú fídíò yẹn pé látijọ́ tẹ́ ẹ ti sọ pé ẹ̀ tẹ́ ẹ ti ń pariwo sí pé ẹ̀ kì í ṣe ẹ̀yìn yìí láti ìgbà yẹn àárín Fúlàní òun bandits rí Fúlàní ò tú àṣírí bandits rí àbí Fúlàní ò gbóńdò pé bí àwọn tiẹ̀ fẹ́ gbèjà lẹ̀ Yorùbá káwọn náà fi challenge ogun yìí ni mo fi sọ fún wọn pé kì í ṣọ̀rọ̀ ọjà ẹ̀yin náà perform ẹ ṣe tuntun ẹ jẹ́ ká rí àwọn ìgbésẹ̀ tó tó àtàǹjẹ́bù látọ̀dọ̀ tí náà so bí ti gbọ́dọ̀ kí tún yà lọ sórí ọ̀rọ̀ ẹni pé Ìbà Gani Adams bàbá wa lẹ jẹ́ nílẹ̀ Yorùbá ẹ kì í ṣe ẹni tó yẹ ká máa yájú sí àmọ́ bí tá a rò pé ó yẹ ká ti bá yín a ò bá yín bẹ̀ ìyẹn ló jẹ́ bànújẹ́ ọkàn fún wa tí gbogbo wa fi ń para yìí tó bá yẹ pé yín náà ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ni ó dá mi lójú pé anybody ò ní sọ̀rọ̀ òdì sí yín bàbá Gani Adams ayé ló yàn yín kì í ṣe Ọlọ́run because tó bá yẹ pé yín Ọlọ́run ló yàn yín ni ẹ máa ṣiṣẹ́ táyé ń fẹ́ olóyè Sunday Igboho Ọlọ́run ló yàn yes tẹ́yìn yẹn bá sọ pé àtẹnẹ ó fi wá kò ní ó fi wá kíní kan ní ó ṣe kárí ni ló ń ṣe ẹjẹ́ ó ṣe kárí ni yẹn ó máa padà favour tiwa nílẹ̀ Yorùbá kárí ni tí olóyè Sunday Igboho ló ń ṣe yẹn ó máa padà favour àwa ó tiẹ̀ ń favour wa because dìde pé àwọn olórí burúkú kan tiẹ̀ ń gbọ́ Sunday Igboho lásán gan wàláhì iyì kan ni tọkàn gbọ́ sáàmì yẹn lásán pé Sunday Igboho lásán orúkọ yẹn lásán oríire ló ń rà fún wa nílẹ̀ Yorùbá pàkan tí ẹ̀ ní ọmọ kan a ní ẹnìkan alákojú ogun kan tó ń jẹ́ Sunday Igboho lásán orúkọ yẹn pọ̀ létí àwọn èèyàn ó pọ̀ létí Fúlàní ó pọ̀ létí ajínigbé
orúkọ tí náà bó jẹ́ kó ṣe wúwo létí àwọn èèyàn orúkọ yín ṣe wúwo tó nínú ayé kò wá wúwo létí àwọn èèyàn táwọn èèyàn bá wá gbọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ get out wọ́n fi ń joyè gbá ẹ̀ ṣùgbà ẹ̀ ṣàwó kò jẹ́ orúkọ yẹn wúwo bó ṣe wúwo kò wá wúwo létí àwọn èèyàn láti máa gbọ́ èèyàn tó gbéṣẹ́ fún tó gbé contract fún tó ní lọ fowó ààrẹ bẹ̀rẹ̀ contract yẹn ká kọ́kọ́ wò náà ká tó support ká tó fún ẹ lówó ó wá sọ pé àwọn olówó tóun lè fi bẹ̀rẹ̀ ṣé àmọ́ pé contract yẹn ò lè jẹ́ tiẹ̀ ẹ̀yin kọ́kọ́ sapá yín wò ná kẹ́yìn náà tiẹ̀ sọ̀pọ̀ kẹ́ tiẹ̀ kún olóyè Sunday Igboho Adéyẹmọ ẹ gbàgbé lára ẹ gbàgbé kẹ́ni má ní ẹ gbàgbé kò lè tó mi ẹ gbàgbé kò jẹ́ kó jó òun ẹ kọ́kọ́ gbàgbé ẹ̀ náà ẹ̀yin ẹ wá gbìyànjú ẹ ṣe tuntun tí wọn ti expect kó lè jáde látọ̀dọ̀ yín àtẹ̀yìn àti gbogbo tí ń jẹ́ OPC ayé ẹ ṣe tuntun náà but ẹ ò ṣe tuntun gbogbo àwọn ajá yín wọ́n kàn bẹ́ síta wọ́n ṣe fòròfòrò wọ́n tẹ̀ láti máa attack olóyè Sunday Igboho Adéyẹmọ mo dẹ̀ fẹ́ káfí kankan yẹ yín lé ní ṣe ẹrẹ ẹni tí Ọlọ́run yàn ó sàn ju ẹni tí ayé yàn lọ o tí ó gbẹ̀yìn APC tẹ̀ kàn jáde gbẹ̀yìn OPC tẹ̀ ń jáde ọwọ́ kẹ́ ẹ jáde kọ́ ló kàn ẹ kórajọ ẹ̀yin náà ẹ ṣe tuntun ẹ ṣe tó dáa alágbára kan ò lè wà lórílẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá yìí tóbi gan ju kó ká tó pa alágbára kan ló fẹ́ máa rúlu ẹ lọ alágbára ní Ààrẹ Gani Adams náà ẹ̀yin náà jáde lágbára tí ẹ jẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ kájọ jagun yìí but àwọn tó yẹ kí wọ́n jẹ́ kí wọ́n kílà káyé wọ́n pé ọ̀rọ̀ òdì ni wọ́n wá ń sọ lórí mídíà kò yẹ kó rí bẹ́ẹ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tí a bá ń dìtẹ̀ olóyè Sunday Igboho Adéyẹmọ tá à ń sọ̀rọ̀ tí ò dá sí tá à ń sọ̀rọ̀ bànújẹ́ sí tá à ń discourage nǹkan tó gbèsè tí wọ́n gbé yẹn ẹjẹ́ àwọn tó lè Sunday Igboho bá withdraw òun ò ṣe mọ́ ta ló fẹ́ ṣe gbogbo gbèsè tó lè Sunday Igboho Adéyẹmọ ń gbé sìn tó lè bá withdraw wípé òun ò gbé gbèsè ẹmọ ẹyọ ta ló fẹ́ gbé ta ló fojú sí tó tún lè ṣe bí olóyè ṣe ń ṣe kó sí bẹ́ẹ̀ ni Ààrẹ Gani Adams ẹ̀yin ló yẹ kí ẹ jẹ́ number 1 tá a máa fojú sí lọ́dọ̀ but nígbà tẹ́ ẹ wà ní sí ní position yẹn ẹ ṣèṣe káyọ̀ fọkàn sọ́dọ̀ yín ẹ ṣèṣe pé àṣẹ aṣíwájú yẹn ẹ ṣe iṣẹ́ ipò tẹ́ wá yẹn ò ṣe òun ló dàbí pé àwọn èèyàn fẹ́ olóyè Sunday Igboho Adéyẹmọ àwọn èèyàn ń gbé yìí fún inú àwọn èèyàn dùn sí pẹ̀lú iṣẹ́ tó ń ṣe yẹn pẹ̀lú bẹ́ẹ̀ sọ pé ó ń yá pé content creator nìyẹn àwọn èèyàn láìkí ẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn dunú sí èdè kó kàn tiẹ̀ jáde yẹn orí ńlá kan ló jẹ́ fífúnlẹ̀ Yorùbá ẹ̀yin ò nírù yẹn lọ́wọ́ ni intẹ́ béèrè lọ́wọ́ ìjọba òun ni ò lè jẹ́ kí wọ́n ṣe fún yín because Ààrẹ Ọ̀nà Kakanfò fashion nìyí kẹ́ ẹ lu ọ̀pá kẹ́ ẹ lu pure white kẹ́ ẹ kólẹ̀ kẹ́ sọ́rùn kẹ́ ẹ ṣakọ káwọn èèyàn máa rọ́tẹ̀lé yín kẹ́ ẹ máa ṣe báyìí láàrin àwọn èèyàn Ààrẹ Ọ̀nà Kakanfò bẹ́ẹ̀ lẹ jẹ́ kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò ká jagun ká kojú ogun ká fèsì ogun tó bá fẹ́ wọlé Yorùbá ká dojú kọ ilẹ̀ Yorùbá ti wà nínú ogun already tọ́lọ́wọ́ bá fún wa ní olóyè Sunday Igboho Adéyẹmọ ṣé lórí pé ẹ fẹ́ kí wọ́n buwọ́lùwẹ̀ náà lẹ́tù sì máa wà dé sí i tí wọ́n fi pa wá tán bàbá ẹ ò yẹ nípò ẹ má jẹ́ ká tan ra wa ẹ kàn jíjà lára ni gbogbo ìjà tẹ̀ ń bọ́ olóyè Sunday Igboho Adéyẹmọ ìjà ìlara lásán ni àfi lẹ̀kẹ̀ sí ìdí ọmọ wa mọ́ ìdí ọmọ ẹlọ́mọlá ló ń kó lẹ̀kẹ̀ sí ó jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé olóyè Sunday Igboho Adéyẹmọ fáàrí ló yẹ kó jẹ́ fún Gani Adams ìwúrí ńlá ló yẹ kó jẹ́ fún yín nílẹ̀ Yorùbá pé Ọlọ́run tún farú olóyè Sunday Igboho Adéyẹmọ yọ but dédé bá a ṣe bára wa ó jẹ́ ẹ̀kọ́ tó bá wa nínú jẹ́ gan pé oyè tí wọ́n fi ń jẹ bàbá kájú perform pé yẹn ò perform lẹ́yìn kó pèsè kán máa mú àwọn olè agbolé kán pèsè kán lọ́ máa mú àwọn ọmọ tó ń káwáyà lé kó pèsè kán máa mú ẹnìkan tó dóyàwó níyàwó kó pèsè kán máa mú kán máa bá kò síṣẹ́ ìwúrí kan tó ń jáde láti inú ọ̀dọ́ yìí yẹn táyé fi lè ṣe sàbílákàtà yìí nítorí ìdí eléyìí wọ bọ̀bọ̀ Mr. Lam yẹn. ètò kan tó tèmi lẹ́tìtì ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. ètò olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ.
ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ ká jọ máa gbọ́ ètò Olúṣọlá ní